Ìdí nìyí tí mo fi di alárìnká nínú òṣèlú. Peter Obi, olùdíje fúnpò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìdìbò àpapọ̀ ọdún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, Peter Obi ti sọ gbọngbọn pé ìdí tó mú kí òun fẹgbẹ́ òṣèlú tóun wà tẹ́lẹ̀ sílẹ̀ kò ju bí òun sì rí i pé wọ́n ti ń sọ àfojúsùn rere tí wọ́n ní nù tí wọ́n sì ń jà fún ìmọ̀-tara ẹni nìkan. Peter Obi ló sọ àwọn ìdí tó fi fàwọn ẹgbẹ́ òṣèlú tó ti wà tẹ́lẹ̀ rí sílẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún un lórí tẹlifíṣàn Arise láìpẹ́ yìí. Obi ní ìtakọ́sọ òun látinú ẹgbẹ́ òṣèlú APGA tí PDP kò sẹ́yìn ìjà àti awuyewuye kan tó ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tó gba ipò gómìnà lọ́wọ́ òun nígbà náà lọ́hùn-ún. Ó ní òun pinnu láti yẹ̀bá kí ọ̀rọ̀ náà má bàa di iṣu atayanyan. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbẹ́ People's Democratic Party jẹ́ ẹgbẹ́ tí àwọn olóṣèlú ibẹ̀ kò bọ̀wọ̀ fófin tí wọ́n kì í sì tẹ̀lé àlàkalẹ̀. Ó ní òun kò lè bá ẹgbẹ́ tí wọ́n ti ń fi owó ra epo sí rárá. Bákan náà ló ní èdè àìyedè àwọn ọmọ ìgbìmọ̀ àti ọ̀rọ̀ ilé-ẹjọ́ ló fà á tóun fi kúrò nínú ẹgbẹ́ Labour tí òun ti díje. Peter Obi ló ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn lámẹ̀tọ́ àti àgbààgbà òṣèlú nínú African Democratic Congress báyìí láti mú àyípadà rere bá orílẹ̀-èdè yìí nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà. Obi ṣe ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ADC ní ọjọ́ 7 oṣù kẹta ọdún tá a wà yìí ní Agulu tí ṣe ìlú rẹ̀ níjọba ìbílẹ̀ Anọcha nípínlẹ̀ Anambra. Bákan náà ló kéde fáwọn èèyàn láti túyàyà kí wọ́n forúkọ sílẹ̀ pẹ̀lú. Ó ní èròǹgbà kan táwọn ní láti ṣiṣẹ́ papọ̀ nínú ìdìbò ọdún 2027 pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn àti àwọn ẹkùn mìíràn láti ṣe ètò ọ̀tun fún orílẹ̀-èdè Nàìjíríà.